ọkùnrin máa lábẹ́ obìnrin. Orúkọ mi ọmọ Adébálókun lẹ́kọ̀ọ́ Balógun tẹ́rí tí ọkọ àti ìyàwó bá fẹ́ wà tó fẹ́ ṣe nǹkan tó pé ó máa dùn mọ́ ìgbéyàwó ẹ̀ tó ní fẹ́ kó tú lẹ́nu kan tó ń ṣẹlẹ̀ lóde ìnísìn ó máa ń jẹ́ kí ìgbéyàwó tó ní pé bóyá ọkọ ni ó máa sọ pé bóyá ó gbẹ̀sìn mọ́ wà àbí aya ló máa sọ pé òun gbẹ̀sìn mọ́ wà nítorí tó bá ti mọ̀ pé nǹkan tí o máa ṣe fọ́kọ ẹ̀ tí ò ní fi ọkọ wà torí àwọn ọmọ tó wà ń tà ń sìn àti fídíò gbogbo nǹkan tó ń wò nínú social media ń sìn tó fi ń wò nítorí àwọn sex film kankan tó ń wò tó dẹ̀ rí pé ọkọ tó wà lé bóyá ọkọ wò lórí sẹ́ẹ̀tì ẹni ó rí pé ìyàwó òun tó wà lé kò lè ṣe fóun a máa mú jù lọ ta bí ọmọ kan ó kọ̀ pàdé ọmọ yẹn bí a pàtí lọ bí a bí kankan lọ tí yẹn wá bá ṣeré tí yẹn gbé níbẹ̀ tó wá gbé kọjá lẹ́fù tí ìyàwó ẹ̀ máa ń gbé bóyá ìyàwó ẹ̀ lé bóyá sùnkásùn nìkan ló kọ̀ mọ́ ṣe tí yẹn dẹ̀ fún police to dog tó ń fún ní slicing kìíní tó ń fún láwọn style oríṣiríṣi á di pé òun àti ìyàwó kan máa jalè kò sí nǹkan tó wà ńbẹ̀ tó burú bẹ̀ pé tí wà àti ọkọ ẹ̀ bá wà nílé tó pé ó mọ̀ pé ìyàwó ẹ̀ ni kò lọ síta ìwọ náà ṣe ṣìnà síta kò sí nǹkan tó burú bẹ̀ ọ̀tọ̀ àwọn kan máa dùn mọ́ ìyàwó ẹnu tí àwọn náà dẹ̀ kó máa dùn mọ́ kọ́nú tẹ̀lé ṣe fúnra ní tí òfin nígbà gbé ìyàwó ń jẹ́ kò sí nǹkan tó burú bẹ̀. ọ̀rọ̀ ńlá ni but a máa ń sọ̀rọ̀ medically to me is right ẹ má gbàgbé o Ọlọ́run ló ní dá akọ àti abo ó mọ ìdí tó ṣe dá àwọn méjèèjì papọ̀ ṣùgbọ́n tó bá ti kọjú sí ẹ ta tó bá tó pẹ̀yìn sí ẹ ta ohun tó o bá gbádùn tó mú láti máa ṣe tẹ̀síwájú. kí ló dé tẹ̀lé gbà. kò sí nínú Islamic kí ọkùnrin ṣáájú. bọ́wọ̀n specify pé báyìí ní kí ẹ sì báyàn sunu Kùránì náà. for passion lè mú ìtú láìpẹ́. ok ẹ̀yin ò láìkẹ́ bọ́ ẹ lè gbé microphone sẹ́nu. ok ẹ lè gbé microphone bọ̀ bọ́ ẹ lè gbà kan lábẹ́ bọ̀ yẹn ní gbé microphone sẹ́nu. kí lórúkọ yín. ọmọ ṣàlùwà. ṣé wà ní Islamic káwọn gbé bàrà rẹ. ọyìn sálọ. so mo ti ní mẹ́ta ní bá lẹ́nìkan sí i ká bẹ̀rẹ̀ ọmọlúwa sẹ́yìn lábẹ́. ẹ jọ mo fẹ́ tọ́jú dádì ọmọlúwa náà lẹ́nu. ẹ fẹ́ tọ́jú dádì ọmọlúwa sẹ́yìn máa ń lábẹ́. orúkọ mi Adéjọkẹ́ opposite Balógun. Ayọ̀kẹ́ Balógun kí tún ni kí lẹ̀ tún jẹ́. yóò ti jẹ Ìyálájé Ìyábíyè. ṣé ẹ lè gbà kí ọkọ yín lábẹ́ yín. ọkọ mi sọ̀k mi o èmi náà dẹ̀ ń sọ̀k ẹ̀ àjọ ń gbádùn ara wa. so ẹ máa ń ṣe fún dáadáa bọ́sẹ̀ máa ń gbádùn ẹ ni. wọ́n ń gbádùn èmi náà ń gbádùn ẹ ni o mo ń sọ̀k ẹ̀ òun náà dẹ̀ ń sọ̀k mi o àjọ ń ṣeré ọ ni o à ń ṣeré bedroom à ń ṣeré pálọ̀ à ń ṣeré bedroom à ń ṣeré pálọ̀ a lè ṣeré inú yàrá tàbá kù lórí bẹ́ẹ̀dì à ń bọ́ sílẹ̀ lẹ̀ wọ́n máa ń fokó lé mi kiri èmi gan máa ń fọyàn lé kiri ni èmi tó láìkì túṣù ọ̀gbọ́n ó máa ń mu túṣù ọ̀gbọ́n nǹkan tó láìkì fún mi ìgbésí ayé ilẹ̀ láì tọkọ mi I love my husband. tó bá láwọn ò lámọ́ ń kọ́ pé wọ́n fẹ́ lámọ́. òun sọ pé òun ò lámọ́ òun náà lè sọ pé mi náà jẹ banana ẹ̀ mọ́ àjọ òun jẹ mi tí ò ní run èmi náà dẹ̀ ń jẹ banana so àjọ ń gbádùn àwọn àmì kò sí problem àdèjọ wà pọ̀lọpọ̀ mi níbi kan tó bá nídìí ọkọ̀ mo máa dé bí ń sìn. ẹ fà wọ́n lẹ̀. anytime ó lè wá ẹ̀dẹ̀ ní kó máa bọ̀ ń sìn wọn máa wá àdè máa dóra lójú yín àmọ́ sọ̀kà ara ṣẹ́bìtì. public man ni láìsàjà. ẹni tó bá dààmú mọ́ra ni it's my I love my husband ó love me gan. ẹ ṣeun ẹ ṣeun gan olóòtú. orúkọ mi ni Dr. Mrs. Shayo Jajoni. tó dáa kí ọkùnrin máa lábẹ́ ìyàwó ẹ̀. ṣe rí alábẹ́ according to the medical it's very wrong because ẹ bá wo discharge sáwọn obìnrin máa ń discharge true that sucking is a disease ọ̀làjú ló dé tó jẹ́ kí wọ́n pé àwọn fẹ́ enjoy ara wa but to me obìnrin tó bá wọn kó o ní interest láti have sex is a freedom o ní nǹkan ṣẹ̀ṣẹ̀ lábẹ́ ẹ̀ kó tó move
bó ti di habit fún àwọn obìnrin míì pé tí wọ́n bá ti sọ́ọ̀kì wọn ò lè sex wọn bẹ́ẹ̀ lọkùnrin kan náà àwọn ọkùnrin náà bẹ́ẹ̀ lọ wọ́n máa ní láti kọ́ sọ́ọ̀kì wọn ẹ bá wà àwọn ọkùnrin náà ẹlòmíì ìrì àtàárọ̀ ló wà lára ẹ̀ ẹ bá fẹ́ ní sex lálẹ́ kò ní lọ bedroom kó lọ wẹ̀ akọ pull off àwọn anìkẹ́ sọ́ọ̀kì dìkì yẹn gbogbo heat tó tán bẹ́ẹ̀ látàárọ̀ kí ló ń pọ̀ contact. We are talking about cancer. What is causing the cancer? What is causing infection? All those small little things àkàkùn òun ló ń fa àwọn infection. Ẹ bá rí ẹlòmíì wọ́n ní orí cancer of mouth. It's not by smoking. Nítorí ti fẹ́nu ẹ̀ contact òun ló jẹ́ kó ní àwọn nǹkan bẹ́ẹ̀. Medical is wrong. Bọ́lájú ló dé most of it ṣe. Ẹ ṣé. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your